mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjùrẹ́ bí àtòdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ tó kẹ́yìn nínú ọ̀sẹ̀ yìí. Oṣù yìí ti ń ṣe bẹ́ẹ̀ ó ń lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ nìyẹn. Ọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ó ti ń lọ lọ́tún lọ́sì. Ó máa bá wa láyọ̀ àti àlàáfíà láṣẹ ọba mi aláwòrábí. Ọdún ní mímì kì í ṣe àìmọ̀ fún lóko àfin tí èmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọjà báyìí wọ́n á mọ̀ pé dọjà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́. Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi la ti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ bẹ̀rẹ̀ ní àárọ̀ òní. Láì gé èèyàn pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ ti mọ bí a ti máa ń ṣe. Abala àkọ́kọ́ láti kọ́kọ́ fún yín ní kókó orí ìròyìn. Abala ẹlẹ́ẹ̀kejì lánàá sí orí pápá láti lọ fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ bẹ̀rẹ̀. Tá a bá dé láti orí pápá láṣẹ bẹ́ẹ̀ lá fún yín ní àwọn ìròyìn nígbà tá a máa tẹnu ọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó kéré àkọ́kọ́ mi láàárọ̀ òní nípa ti àwọn kókó ìròyìn tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ máa mú wá sí etí ìgbọ̀nyín. Òun ló ní ṣe pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àwọn tí ń wọ̀ ọ̀nà kan láti gbé igi dínà bí ayédèrú ìròyìn ṣe máa tàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà láti gbé igi dínà yìí? Ẹ láǹfààní láti gbọ́ láàárọ̀ òní, kò ní dọ̀la. Bákan náà ìjẹ́jẹ́ mọ̀ pé Olúrẹ̀mí Tinubu, ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ó mà ti ṣe àgbékalẹ̀ ètò kan tó dàbí ilé ẹ̀kọ́ fún àwọn obìnrin tí wọ́n jẹ́ wípé wọ́n jẹ́ ìyá tí wọ́n ọjọ́ orí wọn sì kéré jọjọ. Ó ti ṣe àgbékalẹ̀ ètò kan fún wọn. Ẹ láǹfààní láti mọ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ní àárọ̀ òní, ní kò ní dọ̀la. Ẹ wò ó, Kashim Shettima ó ti sọ di mímọ̀, ó ní kò lè sí ìdàgbàsókè kankan tó máa ní ìtumọ̀ tí kò bá sí àtúnṣe lẹ́ka ti ọ̀rọ̀ agbára iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà. Kashim Shettima òun ló fi ọ̀rọ̀ eléyìí léde. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú. Ẹ wá gbọ́ ọ níbi tí gómìnà Mbasani ó mà ti ń sọ̀rọ̀ kan. Ó ní ẹ wò ó, ọlọ́pàá ìpínlẹ̀ tá à ń pariwo ilé ìgbìmọ̀ aṣòfin nìkan ni wọ́n lè gbégi dínà bí àwọn gómìnà yìí ṣe máa lù wọ́n ní ìlòkulò. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Ẹ láǹfààní láti gbọ́ òun náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní, ní kò ní dọ̀la. Ẹ máa gbọ́ àwọn apá Àrẹwà, àwọn ọ̀dọ́ ọbẹ̀ wọ́n mà ti ń bu ẹnu àtẹ́lu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó ṣe kí ni, ó ti ń fi àǹfààní sílẹ̀ jù nínú ìṣèjọba rẹ̀ láti máa yan àwọn ọmọ Yorùbá sí ipò tó ṣe kànrìnkànrìn ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló mú wọn sọ̀rọ̀ eléyìí? Ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní, ní kò ní dọ̀la. Lórí ọ̀rọ̀ Afẹ́ Babalọ́lá àti Délé Fárótìmí, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Afẹ́ Babalọ́lá ó kú tu kọ̀wé ìwé ẹ̀sùn sí àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àwọn amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ní pé kí wọ́n lọ yọ orúkọ Délé Fárótìmí kúrò láàrin àwọn akẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí amòfin. Báwo ló ṣe sọ eléyìí di mímọ̀? Ọ̀nà wo ló gbà láti fi ọ̀rọ̀ náà ránṣẹ́? Ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní, ní kò ní dọ̀la. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀gágun fún àwọn òṣìṣẹ́ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, Christopher Musa, òun ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti rán àwọn ọmọ ológun lọ sí àwọn apá àgbè kan tí ó jẹ́ wípé àwọn làkúrà wáyé ni wọ́n ń dọ̀mí àlàáfíà dùdú. Ó ní ẹ wò ó, ẹ lọ síbẹ̀ kẹfìnà ọmọ wọn kò gbọdọ̀ rí imú mímọ́. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Máa ń láǹfààní láti yọ̀nà náà fún yín láàárọ̀ òní, kò ní dọ̀la. Ẹ wò ó, àwọn ọlọ́kadà kan ni wọ́n máa ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá tí wọ́n sì na àwọn ọlọ́pàá
fà wọ́n nà wọ́n nínàkúnà ní o ìnà ànàsáré ni wọ́n fi tàwọn ọlọ́pàá yìí ṣe ìpínlẹ̀ wo ló ti ṣẹlẹ̀ kódà ìpínlẹ̀ Yorùbá ẹ̀ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní kò ní dọ̀la ẹ wò ó lórí ọ̀rọ̀ Kẹ́mi Badenoch àti Kashim Shettima àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti ń sọ̀rọ̀ sọ́tún sọ̀rọ̀ sósì àwọn wo ni wọ́n gbè sẹ́yìn Kashima àwọn wo ni wọ́n gbè sẹ́yìn Kẹ́mi Badenoch ẹ wò ó ọ̀rọ̀ yìí ti fariwo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà máa ń yànnà náà ní ilé ní lórí bí ọ̀rọ̀ náà ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá gbọ́ ọba aládé kan ní ilẹ̀ Yorùbá ó ti fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí àwọn ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ àwọn ọmọ Yorùbá ọ̀rọ̀ gbòógì wípé ẹ ṣe nǹkan kan lẹ́ka yìí ló lè ṣe ohun tí a fẹ́ ní ilẹ̀ Yorùbá ọba ló sọ eléyìí ẹ láǹfààní láti mọ ọba yẹn lẹ́kùnrẹ́rẹ́ nígbà tá a bá tẹnubọ ìròyìn ní àárọ̀ òní ẹ̀jẹ̀ ń tẹ̀síwájú irú kílẹ̀ eléyìí ọkùnrin kan ló pa ìyàwó ló sọná sí ìyàwó rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ rán sí ọ̀run àrèmábọ̀ òun fúnra lára rẹ̀ ó tún fẹ́ wá ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ irú kílẹ̀ eléyìí ibo ló ti ṣẹlẹ̀ ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ni kò ní dọ̀la ẹ̀ tí wàá gbọ́ ẹnìkan àwọn ọkọ àti ìyàwó kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná lọ ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀ lè máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ̀yin ní kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan tàtújọ jẹ ìgbádùn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjò kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ má gbàgbé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ní tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọn yóò máa tẹ́ pẹpẹ ètò ìṣúná ọdún 2025 sí iwájú àwọn ọmọlé ìgbìmọ̀ aṣòfin àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ mẹkáníìkì tí wọ́n ní kọ́ lọ dájú kò sọ́gbà tún wà ṣe látàrí pé wọ́n bá gómìnà Ṣèyí Mákindé lórúkọ jẹ́ kí ló dé kí ló tún ṣẹlẹ̀ lápá bí nílẹ̀ Yorùbá ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kí n lọ sókè náà kí n lọ fún yín ní ìròyìn eré ìdárayá bí n bá dé kí wá tẹnubọ ìròyìn yẹn ẹ kú ìkàlẹ̀. Sórí ètò Ojúmọ́ Aláyọ̀ abalata dídúró yìí là ń pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní kẹ́yìn náà lè mọ bó ṣe ń lọ lágbo ti àwọn eléré ìdárayá gẹ́gẹ́ bí ó ti ṣe wọ́n lẹ̀ ní àárọ̀ òní fún yín ẹ jẹ́ kí n sọ ọ́ di mímọ̀ fún yín gẹ́gẹ́ bí òkèlè àkọ́bùnmi ní àárọ̀ òní ìròyìn ayọ̀ ló jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí Victor Boniface tí ìfarapa tí ó ṣe bẹ́ẹ̀ tí ó dé bá agbábọ́ọ̀lù yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá rẹ̀ ìyẹn Xabi Alonso òun ló ti sọ di mọ̀ pé agbábọ́ọ̀lù yìí òun ni ó ti ń ṣe bí ẹni tàbí elégbé lórí pápá ìgbáradì láti rí pé ó padà sí orí pápá láìpẹ́ láì jìnnà Victor Boniface òun ló ní ìfarapa yìí lásìkò tó ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà lóṣù tí ó kọjá èyí tí ó ti jẹ́ kó pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́pọ̀ ọ̀jọ̀kan Xabi Alonso ló ti wá sọ ọ́ di mímọ̀ lásìkò yìí wípé agbábọ́ọ̀lù yìí òun ni ìdápadà rẹ̀ sórí pápá ni ó ti ń yá kíákíá báyìí gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ pé àwọn ò tí ì lè sọ báyìí o bóyá yóò kojú ikọ̀ agbábọ́ọ̀lù Augsburg ṣùgbọ́n tó bá di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg ó ṣeéṣe kí agbábọ́ọ̀lù yìí kí ó kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí àwọn fẹ́ kojú gẹ́gẹ́ bí Alonso ti ṣe sọ fún àwọn oníròyìn ẹ̀rẹ̀ má gbàgbé pé Victor Boniface ló ti gbá góòlù 8 wọlé ìrànlọ́wọ́ kan ó ṣe fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ní sáà tí a wà yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn kan tó ní ṣe pẹ̀lú Victor Boniface ní àárọ̀ òní tó fi jẹ́ wípé ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá rẹ̀ ó fi ohùn léde ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ William Troost Ekong balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà òun ni ó ti ṣe àtìlẹ́yìn fún Adémọ́lá Lukman ní pé sẹ́ẹ̀ agbábọ́ọ̀lù yìí ó yẹ lẹ́ni tí ń gba àmì ẹ̀yà agbábọ́ọ̀lù tó dára jù ní tòótọ́ ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń fa ọwọ́ rẹ̀ sókè gẹ́gẹ́ bí ẹni tó ṣe kó gba àmì ẹ̀yẹ náà má gbàgbé o ní pé yóò máa figagbága pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn láti ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mọ́ ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ọ̀sẹ̀ tí a fẹ́ mú yìí ọjọ́ ajé yẹn gangan ni wọn yóò máa ṣe ayẹyẹ yìí
yìí ní orílẹ̀-èdè Morocco láti mọ àwọn èèyàn tí wọn yóò máa gba àmì ẹ̀yẹ yìí. Jude Ekong ó wá sọ ọ́ di mọ̀ pé ẹ wò ó pẹ̀lú gbogbo nǹkan tí òun ti rí tí òun sì rí lára Adémọ́lá Lukman, òun rí gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ fún àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dára jù ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe sọ di mímọ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England. Thomas Tuchel òun ló ti ń sọ̀rọ̀ nípa ti Balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ìpè ó ṣeéṣe kí òun gbà á lọ́wọ́ ẹni tí ń ṣe Harry Kane, ẹni tí ó wà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Thomas Tuchel òun gangan ni ó jẹ́ akọ́nìmọ̀gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England gẹ́gẹ́ bí ó ti ṣe wá ń sọ̀rọ̀ lórí ti ẹni tí yóò máa jẹ́ Balógun lórí pápá. Ó ní ẹ wò ó, Harry Kane òun ni ó sì lè máa tẹ̀síwájú pẹ̀lú ẹni tí yóò máa jẹ́ akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì nígbà tó ń sọ di mímọ̀ fún iléeṣẹ́ ìròyìn kan lọ́jọ́ Ẹtì Friday àná. Thomas Tuchel sọ di mímọ̀ wípé ẹ wò ó, ẹ má tẹ̀lé ẹnu ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé káàkiri nípa ó ṣeéṣe kí òun gbà lọ́wọ́ Harry Kane. Òun ò tí lè sọ bóyá òun yóò gbà lásìkò yìí àbí òun kò ní gbà, ṣùgbọ́n òun sì ń gbádùn ìwà adarí àti ìwà aṣíwájú èyí tí Harry Kane ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìyẹn ṣe jẹ́ ní àsìkò yìí. Ẹ jẹ́ kí n lọ sórí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal? Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá wọn ìyẹn Mikel Arteta ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé agbábọ́ọ̀lù kan tó kúrò jẹ́ Gabriel Magalhaes òun ni ó ti padà sí ibùdó ìgbáradì ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí wọn yóò máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Everton ní òní gangan. Ẹ má gbàgbé pé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil ti ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹni yìí ni ó ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí pé ìfarapa èyí tí ó dé bá ẹni tí wọ́n ṣe akọ́nìmọ̀gbá yìí ló ti wá sọ di mímọ̀ fún àwọn oníròyìn pé ó ti ṣe ìgbáradì dáadáa lónìí. Ó sì ti fi dájú wípé ó ṣeéṣe kí agbábọ́ọ̀lù yìí kó kojú ikọ̀ agbábọ́ọ̀lù Everton tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá kojú ara wọn ní ọjọ́ àbámẹ́ta òní níbi ìdíje English Premier League. Ẹ má gbàgbé ní pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n wà ní ipò kẹta pẹ̀lú àmì mélòó, àmì 29 lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 14 èyí tí wọ́n ti gbá sẹ́yìn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára ìròyìn tó ṣẹyọ láti ọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ẹ wá gbọ́ ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù ní ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool, Jamie Carragher, òun ló ti gba ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ ní àmọ̀ràn nípa gbìyànjú ẹ̀ta agbábọ́ọ̀lù kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Marcus Rashford tí ẹ bá fẹ́ gba ife ẹ̀yẹ kan àbí èkejì. Bí bẹ́ẹ̀ kọ́ kò sí nǹkan kan tí ó lè tẹ̀yìn lọ́wọ́. Ẹ má sọ̀rọ̀ nípa ife ẹ̀yẹ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nípa agbábọ́ọ̀lù yìí. Ó dà ń pé kò ní ohun tí ó lè fi gbá bọ́ọ̀lù lọ́wọ́ iwájú mọ́ dáadáa. Ó yẹ kí ó máa ṣáná wọlé ní, ṣùgbọ́n kò ṣáná wọlé mọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ó ní ó ti ń rẹ̀wẹ̀sì, ó sì ti ń ṣe ìpalára fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Eléyìí ni Carragher fi wá sọ di mọ̀ pé ẹ wò ó, mo ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ kan wípé tẹ́ ẹ bá lè ta agbábọ́ọ̀lù yìí ó ṣeéṣe o kí àyípadà rere kó dé bá ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United gẹ́gẹ́ bí Carragher ti ṣe sọ di mímọ̀ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ alẹ́ lọ́rọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n fún yín láwọn àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò máa wáyé lónìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí gẹ́gẹ́ bí àti kọ̀wé kí n tó lọ síbẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Lionel Messi ó fi ọ̀rọ̀ ìdùnnú kan ó fi ránṣẹ́ sí David Beckham, ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn alẹ́nulọ́rọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami lẹ́yìn tí ọwọ́ rẹ̀ bá ẹ̀bùn ńlá kan tí David Beckham tó fi ránṣẹ́ sí Lionel Messi gẹ́gẹ́ bí ẹ̀bùn bàtà búùtù ni ó fi ránṣẹ́ sí. Nígbà tí Messi máa gbà á, ó ní ẹ̀wọ̀ inú mi dùn wípé David Beckham ó ṣe bẹ́ẹ̀ ó bu ọwọ́ lu búùtù yìí ó sì fi ránṣẹ́ sí mi láti sàmì sí ayẹyẹ 30 ọdún èyí tí iléeṣẹ́ búùtù náà tó ti fi ìdílélẹ̀ gẹ́gẹ́ bí Messi ti ṣe sọ di mọ̀ lórí ìkànnì Instagram rẹ̀ ní pé òun dúpẹ́ o látàrí bí wọ́n ṣe fi ẹ̀bùn bàtà yìí tí wọ́n fi ránṣẹ́ sí òun. Ó kọ́kọ́ síbẹ̀ ó ní mo ti nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe David Beckham pé
ó fi eléyìí ránṣẹ́ sí òun. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti David Beckham àti Lionel Messi. Ẹ jẹ́ kí n lọ síbi tí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yóò ti máa láǹfààní láti máa wáyé lónìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti àwọn ìdíje onírúurú líìgì tí yóò máa wáyé káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè France níbi tí Marseille àti Lille wọn yóò ti máa kojú ara wọn. Auxerre àti Lens àwọn máa gbéná wojú ara wọn. Rennes àti Monaco àwọn náà máa kojú ara wọn. Lórílẹ̀-èdè Germany níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund, Borussia Mönchengladbach àti Holstein Kiel wọn máa gbéná wojú ara wọn. Augsburg àti Bayer Leverkusen àwọn náà máa gbéná wojú ara wọn. Mainz 05 àti Bayern Munich wọn jọ máa kojú ara wọn lónìí. Union Berlin àti Bochum àwọn náà ṣe bẹ́ẹ̀ wọn jọ máa mú nǹkan lẹ̀. SC Pauli àti Werder Bremen báyìí ní àwọn yẹn náà ṣe máa kojú ara wọn. Lórílẹ̀-èdè Germany níbi ìdíje German Bundesliga. Ẹ jẹ́ kí n lọ sórílẹ̀-èdè Italy níbi tí Cagliari àti Atalanta wọn máa ṣe bẹ́ẹ̀ wọn máa gbéná wojú ara wọn. Ẹ jẹ́ ká lérò rẹ̀ pé Adémọ́lá Lukman yóò máa kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Udinese àti Napoli wọn ṣe bẹ́ẹ̀ wọn jọ máa kojú ara wọn. Bákan náà Juventus àti Venezia àwọn náà tó bá di aago 9 fẹ́ lọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 8:45 wọn máa gbéná wojú ara wọn. Lórílẹ̀-èdè Spain níbi ìdíje Spanish La Liga Rayo Vallecano àti Real Madrid tó bá di aago 9 alẹ́ òní àwọn náà yóò máa kojú ara wọn. Sevilla àti Celta Vigo wọn máa gbéná wojú ara wọn lónìí. Mallorca àti Girona àwọn náà jọ máa mú nǹkan lẹ̀ nígbà tí Espanyol àti Osasuna wọn jọ yọ máa wà kò ní orílẹ̀-èdè Spain. Ó di orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì níbi ìdíje English Premier League lẹ́nìí Wolverhampton àti Ipswich Town náà máa kọ́ ṣíde ìfẹsẹ̀wọnsẹ̀ lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Arsenal àti Everton wọn máa gbéná wojú ara wọn. Liverpool àti Fulham àwọn náà máa kojú ara wọn. Newcastle àti Leicester City aago 4 ní ni wọ́n máa láǹfààní láti kojú ara wọn. Nottingham Forest àti Aston Villa àwọn náà máa kojú ara wọn gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa lọ sí lónìí. Òun náà ni mo ti kà sí etí ìgbọ̀nyín níbi àwọn onírúurú ìdíje líìgì káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ wò ebi láti máa dánu dúró nípa ti ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Oníyan ṣeun lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ nípa ti ìròyìn eré ìdárayá ẹ̀ṣẹ́ àjọṣe wa ò ní bàjẹ́. Ìròyìn tán ìròyìn sì ṣẹ́kù àwọn ìròyìn lọ́rọ̀pọ̀ jùkan ni wọ́n kúnlẹ̀ ní àárọ̀ òní táwọn náà sì ti ṣetán láti máa mú wá sí etí ìgbọ̀nyín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní òun náà ó máa tẹ pẹpẹ ètò ìṣúná ọdún 2025 síwájú ilé àwọn aṣòfin ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Kí làwọn nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ yìí? Kashim Shettima òun àti Badenoch ó mà ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ti fariwo láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi fa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ra. Ẹ wò ibo ni ọ̀rọ̀ dé? Kẹ́mi Badenoch fúnra lára rẹ̀ ti sọ ìdí pàtàkì tóun ṣe tàn mọ́ Yorùbá nígbẹ́ láíláí. Ẹ wò ẹ má jẹ́ kí n túṣu désàlẹ̀ kòkò tán bàbá wo nínú ìyẹn ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ọba aládé ní ilẹ̀ Yorùbá tó rọ ìjọba àpapọ̀ láti máa ṣe nǹkan nípa ti ètò ìdòwòpọ̀ nípa ti ètò kan lórílẹ̀-èdè Nàìjíríà. Báwo lọ́ba yìí ṣe sọ sí ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ẹ farabalẹ̀ ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú ìkàlẹ̀. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdùn ọ̀kẹ́ ló dirí ẹwà fákòkò o bí ọ̀kẹ́ bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbí la ó ti máa fún yín ní àwọn ìròyìn tá a ti kọ́kọ́ mú kókó orí wọn wá ṣáájú fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní láì dé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ẹnu ẹni tí ń ṣe alákòóso ni wọ́n ti ṣe àfihàn èròǹgbà ìlànà tí wọ́n fẹ́ fi gbégi dínà àwọn ìròyìn ayédèrú tí àwọn èèyàn kan yàn láàyò láti máa gbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe alákòóso
fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilóye lórílẹ̀‐èdè Nàìjíríà Mohammed Idris òun ló ti sọ di mímọ̀ pé àwọn tí ń gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n láti rí pé àwọn gbégi dínà ohun tó bá ní ṣe pẹ̀lú àtànkálẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà láti bo omi rin ìṣèjọba tó dára ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni yìí òun ló mẹ́nubà ọ̀rọ̀ yìí níbi ìpàdé kan tó jẹ́ ti ìgbìmọ̀ àwọn oníròyìn àti ìlanilóye ní ìpínlẹ̀ Kaduna lọ́jọ́ Ẹtì Friday àná. Níbẹ̀ ló ti yànnàná àwọn ọ̀nà kan tí wọ́n lè gbà láti fi gbégi dínà àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ yìí káàkiri. Gómìnà ẹni tí ń ṣe alákòóso yìí ó sọ ọ́ di wípé gbogbo nǹkan wọ̀nyí bí ayédèrú ìròyìn òun ló máa ń dàbí ìdúkòkò fún ohun tó dàbí ìdàgbàsókè ní orílẹ̀-èdè kan, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ọ́ di mímọ̀ pé ó dàbí ìṣòro bákan náà fún orílẹ̀-èdè láti máa tẹ̀sọ́ ọwọ́ iwájú. Ó wà ní láti gbógun ti irúfẹ́ nǹkan wọ̀nyí. Àwọn yóò ṣe àwọn ètò kan sílẹ̀ láti rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ní ìtumọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ ọ́ di mímọ̀ pé ṣíṣe àgbéyẹ̀wò àwọn ìròyìn kíyàn tó gbé jáde ó jẹ́ ohun tó ṣe pàtàkì. Ó sì dá kí èèyàn máa jìnnà sí àwọn ìròyìn kan tí ó lè ṣèyàn lọ́nà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé àsìkò tá a wà yìí ìròyìn ẹlẹ́jẹ̀ làwọn èèyàn kan yàn láti máa gbé káàkiri, ṣùgbọ́n òun fẹ́ rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n dàbí alábòójútó fún ìròyìn ní orílẹ̀-èdè Nàìjíríà ní pé kí wọ́n gbìyànjú kí wọ́n mú ọ̀rọ̀ yìí lókùnkúndùn láti ẹsẹ̀ kòkó nípa ti bí wọn yóò ṣe máa gbé igi dínà irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ wọ́n ti gbé ọ̀nà mìíràn yọ láti gbógun ti ìròyìn ayédèrú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch ni mo ti rí láàárọ̀ yìí. Nínú ìwé ìròyìn Punch yẹn ni mo ṣì wà tí mo ti rí ìròyìn kan tó ní ṣe pẹ̀lú obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn aṣòfin Olúrẹ̀mí Tinubu ló ti fi ọjọ́ Ẹtì Friday àná ṣe àgbékalẹ̀ ilé ẹ̀kọ́ kan tó jẹ́ fún àwọn obìnrin láti máa rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ètò ìkọ́ṣẹ́ ọwọ́ fún àwọn obìnrin tí wọ́n ti ní ọmọ kan lọ́wọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ ọjọ́ orí wọn sì kéré ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò ó mo dúpẹ́ pàápàá jùlọ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n fi ra wọn sílẹ̀ láti máa wá sí ilé ẹ̀kọ́ yìí, pàápàá àwọn èèyàn tí ó kù díẹ̀ káàtó fún nípa ti àwọn obìnrin àti àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n ti bímọ kan ṣùgbọ́n tí ọ̀nà kan àbí ọ̀nà kejì tí kò yọ láti tẹ̀síwájú nípa ti ètò ẹ̀kọ́ wọn. Ẹni tó sọ̀rọ̀ yìí lórúkọ ìyàwó ààrẹ òun náà ni ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. Òun ni ó sọ gbogbo eléyìí ní pé àwọn kọ́kọ́ gbóríyìn fún ìyàwó ààrẹ Olúrẹ̀mí Tinubu fún ètò ẹ̀kọ́ alábọ́dé yìí èyí tí ó ṣe àgbékalẹ̀ láti rí pé gbogbo àwọn obìnrin yìí tí wọn kò láǹfààní láti tẹ̀síwájú ètò ẹ̀kọ́ wọn látàrí bí wọ́n ṣe lóyún òjijì àbí tí wọ́n bímọ láìpẹ́ ọjọ́ ni àwọn ṣe fẹ́ gbé oríyìn fún wọn wípé wọ́n ṣe ó nípa àwọn ọmọ yìí bí wọ́n tilẹ̀ jẹ́ pé wọ́n ti rọra wọn pin àwọn pé àwọn kò ní lè lọ sí ilé ẹ̀kọ́ mọ́ látàrí oyún àbí ọmọ tí wọ́n ti bí, ṣùgbọ́n ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe èyí tí ó lè ṣe fún wọn láti ṣe ìrànlọ́wọ́ fún wọn nípa ti ìrónilágbára lẹ́ka ti ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan mìíràn bíi iṣẹ́ ọwọ́ fún gbogbo wọn pátápátá láti ní ìgbé ayé tó ní ìtumọ̀. Tàbá sọ̀rọ̀ nípa ti ètò ẹ̀kọ́ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá àpèyẹn. Ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ààrẹ ibi tí ìyàwó ààrẹ ti ń ṣe nǹkan. Ààrẹ fúnra lára wọn àwọn náà yóò máa ṣe nǹkan ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ di mímọ̀ pé yóò máa tẹ́ pẹpẹ ètò ìṣúná ọdún 2024 sí iwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ láti ẹnu ẹni tí í ṣe abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà Godswill Akpabio níbi ìpàdé wọn tó wáyé láàrin ọ̀sẹ̀ yìí ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fi àròkọ ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn pé tó bá fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ni wọn yóò máa wá sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti yanjú gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ọdún 2025
ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé ẹ rí i pé àwọn ìgbìmọ̀ kan láti kọ́kọ́ ṣe àgbékalẹ̀ wọn láti rí sí ọ̀rọ̀ ètò ìṣúná náà kó tó wá sí ilé ìgbìmọ̀ aṣòfin. Àwọn yẹn ló ti wá parí iṣẹ́ wọn láàrin ọ̀sẹ̀ kan báyìí kí ó tó wá di wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò máa gbé ìgbésẹ̀ náà láti máa gbé ohun tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ọdún 2025 wá sí iwájú ilé ìgbìmọ̀ aṣòfin. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá àgbẹ̀yẹn. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ́ apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti ń bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní àwa ọ̀dọ́ Arewa Youth Integrity Network àwa ò faramọ́ àwọn nǹkan kan bí ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé nínú ìṣèjọba rẹ̀ látàrí bó ṣe ń yan àwọn Yorùbá sí àwọn ipò tó ṣe bẹ́ẹ̀ tó nítumọ̀ nínú ìṣèjọba rẹ̀ tó sì ń pa àwọn ẹ̀yà tó kù tì ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn ẹni yìí ti ṣe sọ di mímọ̀ débi tí wọ́n fi sọ dé pé ó ti yan ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Shamsideen Babatunde Ògúndìmí láti jẹ́ olùṣírò àgbà lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde tó wáyé láti ọwọ́ ààrẹ wọn wípé ẹ wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ń ṣojú ìṣáájú àwọn ẹ̀yà Yorùbá ni ó ń kó sínú ìṣèjọba rẹ̀ ó sì fi ń ṣe àǹfààní fún wọn lọ́pọ̀ ìgbà tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n sọ débi wípé orílẹ̀-èdè Nàìjíríà kò sí fún ẹ̀yà kankan bí Yorùbá, ó wà fún ẹ̀yà mẹ́ta gbòógì Yorùbá, Haúsá àti Ìgbò àtàwọn èèyàn tó kún sínú rẹ̀. Kò yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Eléyìí ni àwọn ọ̀dọ́ Arewa fi gbàgbó sókè wípé ẹ wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ojú gbà wá tì fún ẹ o látàrí bó ṣe ń fi ìṣèjọba rẹ̀ ṣe àǹfààní fún àwọn tani fún àwọn Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Daily Post òun ni mo ti rí láàárọ̀ ní bẹ́yìn náà bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lọ síbẹ̀ kẹ́ lọ kà á. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹnìkan tí ń ṣe igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima. Òun náà máa ti sọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná agbára lórílẹ̀-èdè Nàìjíríà. Kashim Shettima ni ó ti sọ di mímọ̀ pé ẹ wò orílẹ̀-èdè kan tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọn kò lè ṣe àṣeyọrí o nípa ti ètò ọrọ̀ ajé láì yanjú ìṣòro lẹ́ka ètò agbára lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá fi àkókò náà rọ gbogbo àwọn olórí lórílẹ̀-èdè Nàìjíríà láti jí gìrì jáwé sóbì nípa ti ojúṣe wọn láti ṣe gbogbo ohun tó dàbí làásìgbò lẹ́ka ti ètò agbára lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí yóò ní ìtumọ̀ fún àwọn ilé-iṣẹ́ àbí àwọn alábàádòwòpọ̀ láti ilẹ̀ òkèrè gẹ́gẹ́ bí igbákejì ààrẹ Kashim Shettima ti ṣe sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé àwọn ìgbìmọ̀ èyí tí ó wáyé ní ìlú Àbújá. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ nígbà tó ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan tí wọn yóò máa rí sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ di mímọ̀ wípé ẹ wò àwa nìkan kálá ń kojú àwọn ìṣòro wọ̀nyí lórílẹ̀-èdè Nàìjíríà. Indonesia, India, South Africa, Uganda àwọn náà wà lára àwọn èèyàn tí wọ́n ń kojú ìṣòro iná agbára lórílẹ̀-èdè Nàìjíríà. Kashim Shettima wá sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò a gbọ́dọ̀ yanjú ọ̀rọ̀ ìṣòro lẹ́ka ti iná agbára lórílẹ̀-èdè Nàìjíríà o kí ìdàgbàsókè tó lè dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bíbẹ̀ kọ́ ká má retí ìdàgbàsókè o lẹ́ka ètò ọrọ̀ ajé. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún pé igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà Kashim Shettima ni wọ́n ti sọ di mímọ̀ pé ó ti tẹ ọkọ̀ létí o lọ sí ìlú Dubai gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ìròyìn yẹn ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú. Eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Ọbásanní òun ni ó ti sọ di mímọ̀ wípé èmi gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kaduna ẹ wò ìbẹ̀rù wà lórí pé a fẹ́ ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé àwọn gómìnà kan wọ́n ti fi ara mọ́ ṣùgbọ́n ìbẹ̀rù tó wà ń bẹ̀ ni wípé àwọn gómìnà yìí wọ́n lè máa lo àwọn
ọlọ́pàá ìpínlẹ̀ yìí láti máa ní àwọn ẹgbẹ́ òṣèlú olùtakò wọ́n lè fi máa ní wọn lára gẹ́gẹ́ bí wọ́n ṣe máa lágbára lórí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí. Bí ẹ kò bá gbàgbé nípa ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ni wọ́n jọ jíròrò lé lórí nígbà tí ìpàdé wọn láǹfààní láti wáyé ní ìlú Àbújá láàrin ọ̀sẹ̀ yìí wípé àwọn gómìnà mẹ́rìndínlógójì lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti fi èròǹgbà wọn hàn lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n gómìnà ìpínlẹ̀ Kaduna yìí ló ti wá sọ bí ó ṣe rí lójú òye rẹ̀ lórí ètò kan èyí tí ó wáyé ní àná òde yìí. Ó ní òun sọ wípé kí wọ́n má ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ o, ṣùgbọ́n ìbẹ̀rù tó wà níbẹ̀ ni pé àwọn gómìnà kan wọ́n á máa ṣe àwọn ọlọ́pàá wọ̀nyí wọ́n á máa ṣì wọ́n lò ní ọ̀nà tí kò tọ́ nípa ti fífi ayé ni àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú olùtakò wọ́n máa fi máa ní wọn lára. Ó wá ní ẹni tó lè ṣe àtúnṣe yìí láti má fẹ́ jẹ́ kí irúfẹ́ ìgbésẹ̀ ìwà yìí kó wáyé náà ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Tí àwọn náà bá ti lè ṣe é tí wọ́n gbégi dínà àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká lọ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Gómìnà Ọbásanjọ́ ó sọ̀rọ̀ ó ní ìbẹ̀rù kan tó wà nípa ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ òun ni pé kí àwọn gómìnà má ṣe àwọn ará bí yìí lò fún àǹfààní ara wọn. Ìyẹn jẹyọ nínú ìwé ìròyìn The Nation èyí tí ó jẹyọ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn ọmọ ológun orílẹ̀‐èdè Nàìjíríà. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe olórí fún àwọn òṣìṣẹ́ ààbò ní orílẹ̀‐èdè Nàìjíríà ni ó ti sọ̀rọ̀ kan tó ní ìtumọ̀. Ìyẹn ọ̀gágun Christopher Musa ló ti fi ọjọ́ Ẹtì Friday àná yan àwọn ọmọ ológun kan sí agbègbè bíi Sokoto Kebbi pé ẹ wò ó eléyìí láti fi òpin sí àwọn ikọ̀ agbésùmọ̀mí làkúrọ̀wá tí wọ́n fẹ́ máa domi àlàáfíà dúró ní àwọn ìpínlẹ̀ kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣèjọba ológun yìí ni wọ́n sọ eléyìí nínú àtẹ̀jáde tí wọ́n fi sí ojú òpó abẹ́yẹ̀fù títà X wọn ní àná òde yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé àwọn ti rán àwọn ọmọ ológun lọ sí àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà láti lọ gbìyànjá iṣẹ́ ní apá ibẹ̀ yẹn láti rí pé ọ̀rọ̀ àwọn làkúràwá yìí kò ṣe bẹ́ẹ̀ kò fẹ́jú kẹ̀kẹ́ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn igbó kìjikìji kan àti àwọn agbègbè kan ní àwọn aráàbí yìí ti fi ara sí láti máa ṣiṣẹ́ láàbí yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ọwọ́ ni ẹ wò ó eléyìí láti ṣe ọṣẹ́ fún àwọn aráàbí yìí àti láti lé wọn kúrò pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ṣe pàtàkì láti gbógun ti àwọn aráàbí yìí torí ó jẹ́ àwọn ológun tàbá ń sọ̀rọ̀ nípa ti ààbò fún dúkìá àti ẹ̀mí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wò ó iléeṣẹ́ ọmọ ológun wọ́n ti fi àwọn ọmọ ológun ránṣẹ́ sí ibi tí àwọn làkúràwá wà ó láti lọ gbógun tì wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ ìròyìn kan èyí tí ó jẹyọ ní àárọ̀ òní nínú ìwé ìròyìn Daily Post ní kẹtìlá láǹfààní láti ka ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú ẹ wá gbọ́ eléyìí o. Àwọn ọlọ́kadà kan ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún patú ọwọ́ wọn ní ìpínlẹ̀ wo ní ìpínlẹ̀ Ondo ní eléyìí ó ti ṣe bẹ́ẹ̀ ló ti wáyé o. Wọ́n ní àwọn ọlọ́kadà kan àwọn ni wọ́n ti ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá ní agbègbè kan tí wọ́n pè ní Ọ̀ká Àkókó ìjọba ìbílẹ̀ Àkókó ní ìpínlẹ̀ Ondo látàrí bí wọ́n ṣe ṣe ìkọlù sí àwọn ọlọ́pàá. Wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá yìí wípé ẹ wò ó wọ́n ń ṣe ààbò fún àwọn ọlọ́kọ̀ tí bí wọ́n ṣe ń wa ìwàkuwà lójú pópó tí wọ́n sì ń ṣe ìpalára fún àwọn ọlọ́kadà. Wọ́n ní gbogbo eléyìí ní inú àwọn ọlọ́kadà ń fi bàjẹ́ púpọ̀ tí wọ́n fi fàjúrò sí àwọn ọlọ́pàá tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí iléeṣẹ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá ní agbègbè tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe débẹ̀ báyìí inú bí wọ́n tán ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkò oríṣiríṣi nǹkan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sí àwọn ọlọ́pàá wọ̀nyí. Wọ́n ní ọlọ́kọ̀ kan tí ọwọ́ bà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó òun gangan fúnra lára afẹ́risẹ́ awakọ̀ yìí tí ó fẹ́
pa ọlọ́kadà kan. Wọ́n ní eléyìí ni àwọn ọlọ́pàá kọ̀ láti mú jáde tó fi di wípé àwọn ọlọ́kadà yìí àti àwọn ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ni wọ́n bẹ̀rẹ̀ sí ń kọlu ara wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ wò ó, ẹni tí ń ṣe ọba ìlú Bákà ti Ọ̀ká, ọba Yusuf Adébórí Adélẹ́yẹ, àwọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dá sí ọ̀rọ̀ náà nígbà tí wọ́n bu ẹnu àtẹ́ lù bí àwọn ọlọ́kadà yìí bí wọ́n ṣe lọ ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ìròyìn èyí tí ó jáde ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ wá gbọ́ eléyìí o lórí ọ̀rọ̀ Afẹ́ Babalọ́lá àti ẹni tí ń ṣe ẹni àjàgbara agbẹjọ́rò ìyẹn Délé Fárótìmí. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Afẹ́ Babalọ́lá òun náà ló ti kọ ìwé ẹ̀sùn jọ̀rànjọ̀ràn lọ sí ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tó ti ń pè fún ìyọkúrò orúkọ Délé Fárótìmí láàrin àwọn amòfin ní orílẹ̀‐èdè Nàìjíríà látàrí pé ó ti tàpá sí àwọn òfin àti ìlànà ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n jọ ń fà nílẹ̀ lásìkò yìí. Ẹnìkan lórúkọ ilé iṣẹ́ amòfin ti Afẹ́ Babalọ́lá Ọláfárò, ẹni tí Délé Fárótìmí náà ó mẹ́nuba orúkọ rẹ̀ nínú ìwé tí ó ṣẹ̀kọ́ tó fa ariwo yìí. Òun ló gba ẹnu Afẹ́ Babalọ́lá kọ ìwé yìí lọ sí ọ̀dọ̀ àwọn amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà wípé wò ó ọmọ ẹgbẹ́ wa lóòótọ́ o, ṣùgbọ́n ó ti tàpá sí àwọn nǹkan kan tí ò yẹ kí ó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wa. Eléyìí ni wọ́n fi wá ń rọ ẹgbẹ́ náà wípé ẹ dákun ẹ lọ yọ orúkọ Délé Fárótìmí kúrò lára àwọn èèyàn tí wọ́n jẹ́ amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo eléyìí ni wọ́n ń fà lásìkò yìí lórí ọ̀rọ̀ Délé Babalọ́lá àti Afẹ́ Babalọ́lá. Ẹ jẹ́ ká wò ó bóyá wọn yóò yọ orúkọ rẹ̀ àbí wọn ní yọ kúrò lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan ìròyìn. Ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn-ún náà bí n bá dé lórí ọ̀rọ̀ Kẹ́mi Bádénàkè, àwọn èèyàn tí wọ́n ń gbèsè lẹ́yìn àti àwọn èèyàn tí wọ́n kọ̀ láti gbèsè lẹ́yìn. Ẹ̀yin ọmọ Yorùbá, ìròyìn eléyìí mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ dáadáa ni o, torí pé ibi tẹ́ máa dá sí màá fẹ́ rè ní àárọ̀ òní. Ẹ jẹ́ n lọ òkè lọ́hùn bí n bá dé kí wá tẹnubọ ìròyìn ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbí láti máa tẹ̀síwájú pẹ̀lú yín nípa ti àwọn ìròyìn ọlọ́pọ̀ òjọ̀kan èyí tá a ti mú bọ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí. Ẹ tún wá nǹkan fìdílé dáadáa tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kí n máa fún yín ní àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ́ rẹ̀ sí iwájú. Ìròyìn eléyìí òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Kẹ́mi Bádénàkè àti ẹni tí ń ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá gbọ́ o, ẹ jẹ́ kí n kọ́kọ́ yàn nínú ẹ̀ fún yín dáadáa wípé ọ̀rọ̀ kan tí Kẹ́mi Bádénàkè sọ òun ni ó ti fa awuyewuye lórílẹ̀-èdè Nàìjíríà wípé òun ò tiẹ̀ tán mọ́ àwọn apá àríwá, ó ṣe òun láǹfààní kí òun tán mọ́ àwọn Yorùbá ibi tí òun ti ṣẹ̀ wá. Ibi tó tún mẹ́nu bà ọ̀rọ̀ náà dé, òun ní orílẹ̀-èdè Nàìjíríà ló kún fún àwọn
adarí tí wọn kò ní ìwà tó dára. Eléyìí ló wá gbé iná jáde láti ọ̀dọ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima níbi tó ti sọ di mímọ̀ fún Kẹ́mi Badenoch pé tó bá fẹ́ jẹ́ kí wọ́n mú ọ̀rẹ́ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó kúkú lọ yọ Kẹ́mi kúrò nínú ọ̀rọ̀ orúkọ rẹ̀ ó sì máa jẹ́ Badenoch gẹ́gẹ́ bí ó ṣe gbà lámọ̀ràn. Eléyìí ló wá jẹ́ kí ọ̀rọ̀ náà wá tó fẹ̀jú kẹ̀kẹ́ sí o níbi tí Kẹ́mi Badenoch náà fúnra lára rẹ̀ ni ó ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ kí n sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan tó jẹ́ wípé àwọn olóṣèlú bẹ̀ ni wọ́n ṣe kíni ni wọ́n ń da orílẹ̀-èdè náà rú tí ètò ààbò náà ó sì ti fi ẹ̀gbẹ́ wọ́gànná. Bákan náà ló sọ di mímọ̀ pé ẹ wò ó ní tòótọ́ àti lódodo mo dàgbà sí ibi tí ìbẹ̀rù bójó ti ṣe bẹ́ẹ̀ tó ti gbilẹ̀ tó jẹ́ pé a lè sùn ká pojú méjèèjì dé. Ìbẹ̀rù ni lọ́tún ìbẹ̀rù ni lósì. Ó ní òun ò tẹ̀lé gbé irú àgbègbè bẹ́ẹ̀ àfi tí àwọn nǹkan bá yí padà gẹ́gẹ́ bí Kẹ́mi Badenoch ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó fi pe ṣe àpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wípé òun ò lè tán mọ́ àwọn apá àríwá o àti wípé òun ò tẹ̀ tán mọ́ wọn rárá. Ó ṣe bẹ́ẹ̀ ó dẹ́ òun lọ́rùn kí òun jẹ́ ọmọ Yorùbá tí òun jẹ́ lásìkò yìí. Eléyìí ló ti fa ọ̀rọ̀ tí Kashim Shettima fi bu ẹnu àtẹ́ lù wípé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá kúkú fẹ́ mọ̀ tá bá fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ò kì í ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó kúkú yọ Kẹ́mi kúrò ní ọ̀dọ̀ nínú orúkọ rẹ̀. Eléyìí ni àwọn èèyàn kan tún jókòó lé lórí lánàá ní ìkànnì amóhùnmáwòrán kan lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí ń jíròrò lé lórí wọn tiẹ̀ tí ì fà á lọ sí iwájú ní àtẹ̀jáde kan bí ìbéèrè ni ó bá wáyé. Ó ní ẹ wò ó kí ni ó wà níbẹ̀ kí ni ìṣòro tí àwọn èèyàn ń gbé káàkiri ìpè ṣé Kẹ́mi Badenoch ni yóò kọ́kọ́ sọ̀rọ̀ eléyìí ni láti ya ara rẹ̀ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà àbí ẹ̀yà kan lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí eléyìí ti ṣe jẹyọ gẹ́gẹ́ bí ìbéèrè báyìí ló bá ṣínà fún àwọn ọ̀rọ̀ kan lórí ètò náà ló bá mú kí àwọn èèyàn máa fi ọ̀rọ̀ tiwọn náà ránṣẹ́ níbi tí wọ́n ti sọ di mímọ̀ pé ẹ wò ó ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Òtítọ́ ọ̀rọ̀ òun ni Kẹ́mi Badenoch yìí sọ ọ̀rọ̀ yìí ó ń dùn wọ́n ni wọ́n ṣe ń fi ọ̀nà kan tàbí ọ̀nà kejì fẹ́ bà arábìnrin yìí lórúkọ jẹ́. Ó sì ẹ mọ̀ wípé òtítọ́ korò ó ń dùn àwọn èèyàn tí wọ́n fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí ni ní orílẹ̀-èdè Nàìjíríà. Èèyàn kan tẹ̀tù sọ débi wípé Kashim Shettima ìwọ àti àwọn ẹgbẹ́ yín ẹ má fi ọ̀rọ̀ yìí ṣe ìbínú ẹ lọ túbẹ̀ ṣe ni ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Badenoch ti ṣe sọ di mímọ̀. Bákan náà ni àwọn kan tún ṣe àlàyé wípé ẹ wò ó lótìtọ́ àti lódodo gbogbo nǹkan tí Kẹ́mi Badenoch yìí sọ gbogbo wa ló bá wí ó bá àwọn èèyàn kan wí lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó gbogbo àwọn adarí àwọn olóṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n yẹ láti ṣe àtúnṣe jáwé sóbì nípa ti àwọn ọ̀rọ̀ yìí. Ẹnìkan náà tún sọ di bẹ́ẹ̀ ó ní ẹ wò ó ẹ jẹ́ ká máa dúpẹ́ ṣèbí àwọn èèyàn kan tó sì wà lórílẹ̀-èdè mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sì ń sọ wípé àwọn nínú àwọn dùn tó àwọn wá láti orílẹ̀-èdè Nàìjíríà. Kẹ́mi Badenoch náà tẹ̀ ṣe sọ tiẹ̀ wípé òun tọ́ mọ́ ẹ̀yà Yorùbá tó fi ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà tó bá jẹ́ lómìn ni kò tẹ̀ ní sàn kankan rárá. A ní òun ò mọ orílẹ̀-èdè Nàìjíríà rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti ṣe ń fariwo lọ́tún ṣe ń fariwo lósì. Ẹ wò ó wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn lórí ọ̀rọ̀ tí Kẹ́mi Badenoch sọ tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima tí òun náà ṣe bẹ́ẹ̀ tí ó fi dá lóhùn wípé kó lọ yọ Kẹ́mi Badenoch kúrò nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ wò ó gbogbo ẹ̀ pátápátá ó ti ń di ariwo lọ́tún lósì báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká wo ibi tí ó máa yọrí sí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká gbọ́ láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe jẹyọ nínú ìwé ìròyìn Vanguard ní àárọ̀ òní. Kódà ìwé ìròyìn Daily Post àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n mú síta. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ọ̀rọ̀ kan ti ṣe bí ọ̀rọ̀ láàárín àwọn mẹkáníìkì àwọn tún ọkọ̀ ṣe bíi 12 tí wọ́n ní kí wọ́n lọ dájókòó sí ọgbà àtúnwàṣe látàrí pé wọ́n lọ́wọ́ sí ìdúkokò àti ìbanilórúkọ jẹ́ orúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Wọ́n ní ilé ẹjọ́ májísírèètì Ìyágànkù
ní ìlú Ìbàdàn ní ọjọ́bọ̀ on Thursday ọ̀sẹ̀ tí a wà yìí gangan ni wọ́n ti dá àwọn mẹkáníìkì 12 jókòó sí ọgbà àtúwàṣe lọ́lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n dá orúkọ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde lẹ́yọ kọ̀ọ̀kan. Orúkọ gbogbo àwọn tó wà níbà yìí ni wọ́n jẹ́ ọmọ Yorùbá ní lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun gangan ló wáyé nígbà tí wọ́n fi ẹ̀sùn kan gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ní pé kò ṣe àwọn nǹkan kan tó ní ìtumọ̀ ní ìpínlẹ̀ náà. Wọ́n ní ẹ̀sùn tí wọ́n wá fi kan àwọn aráabí yìí ni pé wọ́n fẹ́ dìtẹ̀ gba ìjọba, wọ́n dúnkokò ikú, wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n kóra wọn jọpọ̀ ní ọ̀nà tí kò bá òfin mu, wọ́n tún fi ìròyìn ẹlẹ́jẹ̀ wọ́n tún fi léde. Wọ́n ní gbogbo eléyìí ló ṣẹlẹ̀ ní ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2024 tí a wà yìí, níbi tí wọ́n tuntun sọ lórí òpó ayélujára wípé ẹ wò ó Mákindé a máa yọ ẹ́ kúrò tí ò bá ṣe àtúnṣe. Wọ́n ní gbogbo eléyìí ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n kọ bí ara sí, ni wọ́n fi lọ kó gbogbo àwọn aráabí yìí tí wọ́n lọ́wọ́ sí ọ̀rọ̀ náà tí wọ́n sì mójú wọn bá ilé ẹjọ́ gbèsè. Ẹ̀yin mélòó ni ẹ fẹ́ ṣe bíi ti àwọn Dúpẹ́ Onítìrí àbí Ọlọ́run á ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ní fún yín ṣe lọ́fídìí èrò ilé ẹjọ́. Wọ́n ní wọ́n ti sún ẹjọ́ wọn sí ọjọ́ 22 oṣù kínní ọdún 2025 láti mọ bí wọ́n ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ wọn sí. Àwọn mẹkáníìkì 12 ọmọ Yorùbá ni wọ́n tuntun kó lọ sí ilé ẹjọ́ o látàrí pé wọ́n dúnkokò àti gba ìjọba lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìyẹn ṣe jẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ọba aládé kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba Òkèìlá ti ìjọba ìbílẹ̀ Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọba Adédòkun Abọ́lárìn ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ojúlówó ètò ẹ̀kọ́ ó ṣe pàtàkì láti fi òpin sí ìṣẹ́ àti òṣì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tí wọ́n bá lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n bu omi rin ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà á jẹ́ kí àwọn nǹkan kan kó yí padà tó fi mọ́ ètò ẹ̀kọ́ tó jinlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọba Abọ́lárìn ni wọ́n sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ ìkójáde àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí Àjíbá yunifásítì ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Oǹdó. Níbẹ̀ ni ọba yìí ti sọ di mímọ̀ pé ẹ wò ó ọ̀kan ìṣòro gbòógì tí ó ń kojú wa lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ti ìṣẹ́ àti òṣì yìí, ṣùgbọ́n tí a bá lè gbìyànjú ká fi àwọn ọmọ wọn yìí ká ṣe bẹ́ẹ̀ ká fi wọ́n sójú ètò ẹ̀kọ́ tó yè kóró tí wọ́n sì mọ ìtumọ̀ ètò ẹ̀kọ́ nínú ìgbésí ayé wọn, àwọn nǹkan bíi ìṣẹ́ àti òṣì yóò máa ṣe kíni yóò máa wá sí òpin ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Ọba yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹ wò ó mo fẹ́ rọ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ní pé wọ́n ní iṣẹ́ púpọ̀ ní àti ṣe, kí wọ́n ṣe gbogbo ohun tí òun ti gbà wọ́n ní àmọ̀ràn yìí, kí wọ́n sì mú ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì kí wọ́n fi gbá ètò ẹ̀kọ́ náà kí wọ́n fi gbá lẹ́gbẹ̀ẹ́ kí ó lè máa jọ kó ọ̀wọ́ rìn dáadáa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ nínú ọ̀rọ̀ wọn wípé ẹ wò ó ẹ mú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lókùnkúndùn fún àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè o láti mú ìṣẹ́ àti òṣì wọlẹ̀ ní ilẹ̀ Yorùbá àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọba aládé kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ni wọ́n sọ eléyìí lórúkọ gbogbo àwọn ọmọ Yorùbá. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n sọ eléyìí di mímọ̀ fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Wọ́n ní arákùnrin kan ló ṣekú para rẹ̀ lẹ́yìn tó sọná sí ìyàwó rẹ̀ lára náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó ni wọ́n ti sọ di mímọ̀ pé arákùnrin kan ẹni tí wọ́n ti fi orúkọ rẹ̀ léde ló ti ṣekú para rẹ̀ ni ó sì tún ṣe bẹ́ẹ̀ ló dáná sun ìyàwó rẹ̀. Eléyìí ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ lójú òpó abẹ́yẹ̀fò Twitter X gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé arákùnrin yìí ló fún ìyàwó rẹ̀ lọ́rùn pa ní ilé rẹ̀ tí wọ́n jọ ń gbé ní agbègbè kan tó wà ní ìpínlẹ̀ Oǹdó. Wọ́n ní ìyàwó yìí ni ó tún sọ̀nà sí lára tí ó sì ní ìfarapa púpọ̀. Wọ́n ní àwọn
méjèèjì yìí ni wọ́n jọ fẹ́ra wọn fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n ohun tó ṣe okùnfà ohun tí ó fa eléyìí ni kò tí yé ẹnikẹ́ni láàrin àwọn méjèèjì. Wọ́n ní ẹ wò ó, ọkọ yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dúnkokò ikú mọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn tí ó tì í mọ́ ilé tí wọ́n jọ ń gbé. Wọ́n ní láìpẹ́ láì jìnnà ló bá mú pẹtrol àti àwọn nǹkan bíi iná ló bá mú dé o, ló fi sọná sí ìyàwó rẹ̀ lára kóun náà tó wá ṣe bẹ́ẹ̀ tó pe ẹ̀mí ara rẹ̀. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn kan ní ìpínlẹ̀ Ondo ní ìròyìn yẹn ti ṣẹ̀ wá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Eléyìí náà ìròyìn eléyìí tí màá fi máa kájí rẹ̀ nílẹ̀ òun náà ló tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Àwọn méjì yìí ni wọ́n tún pàdánù ẹ̀mí wọn síbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Kánò. Wọ́n ní ìjàmbá iná yìí òun ló wáyé ní àná ní agbègbè kan tí wọ́n pè ní Láìn ní ìjọba ìbílẹ̀ Ngógò ní ìpínlẹ̀ Kánò ni ó ti ṣẹlẹ̀. Wọ́n ní àwọn ẹni tí ń ṣe ọ̀kan lára àwọn panápaná ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ panápaná ìpínlẹ̀ Kánò Saminu Yusuf Abdullahi òun ló sọ di mímọ̀ pé ẹ wò ó lẹ́yìn tí àwọn gbọ́ ìpè pàjáwìrì náà àsìkò ti lọ ṣùgbọ́n àwọn gbìyànjú láti débẹ̀. Nígbà tí àwọn yóò débẹ̀ iná yìí ó ti ṣe ìpalára púpọ̀ tí yóò sì ti mú ẹ̀mí ìyàwó àti ọkọ lọ látàrí àwọn eruku èyí tí ó pọ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná yìí. Ẹ wò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ wọ́n ní òkú Abdullahi àti ìyàwó rẹ̀ ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùsí nígbà tí iṣẹ́ ìwádìí sì ń lọ sí iwájú láti mọ ohun tó ṣe okùnfà iná èyí tí ó bẹ́yọ ní agbègbè náà. Ẹ wò ó níbí láwọn ti dá dúró fún ti àárọ̀ òní. Ẹ wo lẹ́fẹ́ bá wa dá sí ẹ gbọ́ ọ̀rọ̀ èyí tí tó jẹyọ láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ káàrọ̀ òjíire lórí Kẹ́mi Bádénàkè àti Kashim Shettima. Ṣé àwọn tó sọ̀rọ̀ yẹn ṣe wọ́n rí sọ ṣá àti wípé báwo ló ṣe yẹ kí wọ́n sọ tí wọ́n sọ sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa kí a jọ pé ìyẹ̀wò ọba aládé kan tí Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ gbọ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ fún àwọn ìjọba lórúkọ àwọn ọmọ ilẹ̀ Yorùbá nípa ti ètò ẹ̀kọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ohun tá a bá jìjọ wò gígùn ni yóò mú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ wò ó lórí ọ̀rọ̀ Délé Fárótìmí àti àwọn àríwá tí wọ́n ń pariwo pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fi ń ṣe àǹfààní fáwọn ọmọ Yorùbá kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ká jọ gbé yẹ̀wò fún ti àárọ̀ òní. Ojú ní mímì kì í ṣe àmọ̀fólókò àfitèmí ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ̀jà báyìí wọ́n á mọ̀ kó dọ̀jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà títí di ọjọ́ mìíràn táwọn tó fi láǹfààní láti máa gbóhùn ara wa àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.